A kí yín ní orúkọ Olúwa. Ní wákàtí ẹ máa bá wa ká lọ nígbà tá a bá kọrin inú ìwé 874. Mo ti ní Jésù ní ọ̀rẹ́. Ó jẹ́ ohun gbogbo fún mi. Ẹ máa bá wa ká lọ. May God bless you. Mo ti ní Jésù lọ́rẹ́. Ojú gbogbo fún mi. Nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Òun nìtọ́nà ìpàdé òní ẹni. Tìrẹwẹ́ mi nù kúrò nú ẹ̀ṣẹ̀ rẹ̀. Olùtùnú mi ló jẹ́ nú gbogbo wàhálà. Òní kíkọ́ mi lọ́hùn lórí. Òun nìtọ́nà ìpàdé òní lọ́wọ́. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Gbé gbogbo bánújẹ́ àti ìrora mi. Òjòjì agbára mi ní gbọ̀ngàn. Torí rẹ̀ mo kó ohun gbogbo tí mo ti fi sí. Kò sì fagbára rẹ̀ gbé ọkàn mi lọ. Bí ayé tilẹ̀ kọ̀ mí tí Sátánì dán mi wò, Jésù yọ dópin ìrìn mi. Òun nìtọ́nà ìpàdé ìrànwọ́. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Òun kì yóò fi mí sílẹ̀ bẹ́ẹ̀ kí n lọ. Níwọ̀n tí bá fi gbàgbọ́ pófin rẹ̀ wọ̀. Òun tó dínà yí mi ká kí n bẹ̀rù. Yóò fi mọ̀nà rẹ̀ bọ̀ kàn mí tẹ́bi pa. Bàbá adé níkẹyìn ó rojú bùkún rẹ̀ tí adùn rẹ̀ ọ̀ṣọ́ títí láé. Òun nìtọ́nà ìpàdé ìrànwọ́. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Mo ti ní Jésù lọ́rẹ́ ojú gbogbo. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Òun nìtọ́nà ìpàdé òní. Tó lè wẹ̀ mí nù kúrò nú ẹ̀ṣẹ̀ mi. Olùtùnú mi ló jẹ́ nú gbogbo wàhálà. Òní kíkọ́ mi lóhùn lórí. Òun nìtọ́nà ìpàdé ìrànwọ́. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Gbé gbogbo bánújẹ́ àti ìrora mi. Òjòjì agbára mi ní gbọ̀ngàn. Torí rẹ̀ mo kó ohun gbogbo tí mo ti fi sí. Kò sì fagbára rẹ̀ gbé ọkàn mi lọ. Bí ayé tilẹ̀ kọ̀ mí tí Sátánì dán mi wò, Jésù yọ dópin ìrìn mi. Òun nìtọ́nà ìpàdé
Hallelujah. Amen. Kí Ọlọ́run kó bùn sí kíkọ àti gbígbọ́ orin náà. Amen. Àmín. Please share the program. And for when you share, may the Lord bless you in Jesus' name. Amen. Amen.